ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ ṣeun. Orúkọ tèmi ni Agnes láti ìkànnì Jígí Alára. Ẹ jẹ́ káwọn ará lé mọ̀ yín. Orúkọ mi ni Alhaji Abdulrasaq Abdulgani, Mr. GRA. Mr. GRA tí gbogbo èèyàn mọ̀ àbí? Bẹ́ẹ̀. Báwo náà ṣe mọ̀ yín? Kò sí nǹkan tó mọ̀ mi, ẹlòmíì mọ̀ mi ní Abdulrasaq, ẹlòmíì mọ̀ sí Mr. GRA, ẹlòmíì mọ̀ mi sí Bàbá Fika Sínú. Gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò, orí tẹlifíṣàn àti orí ẹ̀rọ ayélujára. Ókè, kí wá ní pàtàkì ìtàn Yorùbá? Ká kí Ààrẹ Laji Abbas fún ipa takuntakun tí wọ́n ń kó láti lè jẹ́ kí ìtàn Yorùbá kó mọ̀ di ayédèrú tí kì í bá ṣe irú tiwọn tí wọ́n ń mú ìtàn yẹn wá sí etí gbọ́ àwa ọmọ Yorùbá lóòrèkóòrè. Kódà ẹlòmíì ìtàn ajá àti ọ̀bọ ni ó mọ̀ sọ fún wa. Kódà bí èèyàn bá dẹ̀ ń parọ́ ní gbogbo ìgbà, irọ́ yẹn á padà dòdòdó lẹ́mìí àwọn èèyàn tí wọ́n rò pé òdodo ni. Ṣùgbọ́n àwọn dáàbò bo ìtàn Yorùbá, pàtàkì ìtàn Yorùbá nìyẹn. Kí lẹ rò pé, ọgbọ́n wo lẹ rò pé pẹ̀lú ètò yìí, kí ni àǹfààní tó lè ṣe fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá? Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùkópa níbi ètò yìí, ọ̀dọ́ ni wọ́n, ní pàtàkì jùlọ ní apá ibi táwọn èèyàn jókòó sí ní kì í ṣe wájú níbi ọwọ́ ẹ̀yìn. Eléyìí á tún máa jẹ́ ìwúrí fún àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n lérò pé fèrèfètè nìkan ibẹ̀ lèèyàn ti lè ní ògo nípa ìtàn Yorùbá yìí. Ààrẹ Laji Abbas ó ti jẹ oyè tí kábíyèsí tí nìbàdàn tí wọ́n mọ̀ pé ẹni yìí ẹni tó ń ṣe pátákótákó. Àwọn tó wà káàkiri ìlú òyìnbó ẹlú ẹ̀gbọ́n wa tí wọ́n wọ white yẹn wọ́n láwọn wá láti England àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. N tó ń ṣe nìyẹn tí wọ́n rí tí wọ́n fi ń gbé sàdánkátà fún. Eléyìí á jẹ́ ìwúrí fáwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n mọ̀ pé pàtàkì nìtàn Yorùbá, pàtàkì ní àṣà wa, pàtàkì lédè wa. Kí wá ní ilẹ̀ Yorùbá lè ṣe títọ̀ òfin lè parẹ́? Ara ilẹ̀ Yorùbá. Ara ẹ̀ ni wọ́n sọ yìí. Ara ẹ̀ ni Laji Abbas ń ṣe. Kí wá lámọ̀ràn yín fún ìjọba láti lè ran ètò yìí lọ́wọ́ tí ó tún fi gòkè sí? Ìjọba lágbára. Kò sí nǹkan tí ìjọba ò lè ṣe torí pé àwọn ni aṣojú Ọlọ́run. So gbogbo ọ̀nà táwọn náà bá rò ìmọ̀ láti lo agbára òfin, wọ́n ní òkè ẹ máa ṣe nǹkan báyìí, àwọn nǹkan báyìí ọdẹ máa wá sọ́dọ̀ sí náà ní ìlànà ìmọrírì ẹni. Ilé àná jẹ́ ìwúrí fún Ààrẹ Laji Abbas. Ó yẹ sọ̀rọ̀ bí Bàbá Fika Sínú. Àwọn èèyàn fẹ́ gbọ́ yín. Ó dà kí yín màmá wa. Ẹ ṣeun sà. Ẹ pẹ̀rẹ̀ mọ́. Ẹ ṣe. Ẹ lọ́ra kúnlẹ̀ wo yọmọ ojúṣe o. Ẹ rúkà ni. Ó kọ́ mi. Ẹ rúkà ọkà. Arókà kì í jiná. Ọkà ìjiná. Bẹ́ẹ̀ ni. Ẹ lọ rò ó.